wá àti mú wá ẹ wá jẹ́ kí n mú ọ̀rọ̀ tuntun tí mo láà gbọ́ tuntun tí mo láà rí láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn lórí jíjẹ ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde lórí ìgbésẹ̀ àti ìlànà tí wọ́n tẹ̀lé tí ń lọ lọ́wọ́. Ohun tí a rí, ohun tá a gbọ́ lọ́sàn-án òní, ìyẹn ní ọjọ́ Wednesday ọjọ́ 21 oṣù kínní ọdún 2026 ó ní wípé ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n tún gbé àṣẹ jáde wípé kí àwọn afọbajẹ́ kí wọ́n dá gbogbo ètò ìlànà ìgbésẹ̀ yíyan ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde dúró. Kí wá nìdí tí ìjọba ìpínlẹ̀ Ògùn fi pàṣẹ irú eléyìí fáwọn afọbajẹ́ pé kán dáwọ́ dúró kán má gbé ìgbésẹ̀ kankan mọ́ lórí jíjẹ ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde lọ́lọ́ yìí. Àwíjàre wọn náà ni wípé wọ́n ní oríṣiríṣi ẹ̀sùn ó ní iléeṣẹ́ ọlọ́pàá DSS ni wọ́n ti ń gbà lórí ìgbésẹ̀ àti ìlànà jíjẹ ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde tó ń lọ lọ́wọ́, pàápàá jùlọ lórí àwọn ọmọ ọba kọ̀ọ̀kan tí wọ́n fìfẹ́ hàn láti di Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde wípé kí ètò yìí kó má bàa wá ní kọ́nu kọ́họ nínú, kó má bàa sí pé à ń gbéra wa lọ sílé ẹjọ́, à ń fa wàhálà fúnra wa, à ń lépa ara wa lẹ́yìn tí wọ́n bá yan Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde tán, pé káwọn kókó fẹ̀ kan yanjú ọ̀wọ̀ tí ó bá wà bẹ́ẹ̀ lọ́lọ́ báyìí kó tó di wípé wọn ó kéde ẹni tí ó gorí ìtẹ́ Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú. Ìdí rèé táwọn sọ wípé kí àwọn afọbajẹ́ kan dáwọ́ dúró lọ́lọ́ yìí lórí ìgbésẹ̀ jíjẹ ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde, tí wọ́n sì sọ wípé kí gbogbo àwọn ọmọ ọba tí wọ́n fìfẹ́ hàn láti gorí àpèrè Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde pé kí wọ́n lọ yọjú sí iléeṣẹ́ aláàbò DSS kí wọ́n lọ yanjú ara wọn. Gbogbo àwọn ọba pátá tí wọ́n fìfẹ́ hàn, tí wọ́n gba fọ́ọ̀mù, tí wọ́n sì ṣe screening fún pé ní tí wọ́n ti nominate gbogbo àwọn ọba tí wọ́n nominate pé gbogbo wọn ni kí wọ́n lọ farahàn lọ́dọ̀ àjọ DSS ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ohun tá a rí, gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ nìyẹn. Step àti ìgbàgbé tẹ́ ẹ bá rántí pé ìgbà kejì rèé tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n ó gbé àṣẹ jáde wípé tí wọ́n ó dá àwọn ìgbìmọ̀, àwọn elétò tí ó wà nígbọ̀nú yíyan ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde tí wọ́n ó dá wọn dúró. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí pé ní ọdún tó lọ ìjọba ìpínlẹ̀ Ògùn pàṣẹ fún àwọn ìgbìmọ̀ ní ìdílé Fúsẹ̀ngbúwà tí ọgbọ́n kìíní ọ̀hún sún kàn pé kí wọ́n dáwọ́ dúró ńgbà náà kó tó di pé wọ́n bá kàn padà bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tuntun ní ọdún tuntun tá a wà yìí. Ṣùgbọ́n lè tá a tún rí yìí ló tún wá yà yàn lẹ́nu pé kí ló tún ṣẹlẹ̀ tí ì sí pé nǹkan mẹ́wàá ń bẹ tí eré àṣẹ léyìí tó tún fi wáyé. Ṣùgbọ́n ìdí tó fi wáyé òun náà lẹ́gbọ́ tá a mú wá fún yín yẹn. Kí wá ní èrò àti ìwòye titi yín? Báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín? Kí lẹ rí sọ sí i? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kí ó lè káàkiri àgbáláyé. Ẹ jẹ́ kí n dé iléeṣẹ́ Ideas Enterprise, iléeṣẹ́ tí wọ́n lórúkọ rere, iléeṣẹ́ tí wọ́n gbọ̀rẹ̀kẹ́ jígẹ̀, iléeṣẹ́ tí wọ́n ní ìrírí àti òye nípa bá a ṣe bá ní fi orúkọ iléeṣẹ́ sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC. Bóyá èyí fẹ́ fi orúkọ iléeṣẹ́ yín sílẹ̀, ìyẹn business name, àbí ẹ fẹ́ upgrade business name yín sí liability company, wọ́n ń ṣe ní iléeṣẹ́ Ideas Enterprise. Bóyá èyí dẹ̀ fẹ́ gba certificate TIN, ìyẹn tax identification number certificate, ẹ fẹ́ gbà iṣẹ́ wọn ni ní iléeṣẹ́ Ideas Enterprise. Bákan náà, bóyá àjọ tàbí association kan lẹ́yìn ní tí ẹ wá fẹ́ fi orúkọ sílẹ̀ lọ́dọ̀ àjọ Corporate Affairs Commission CAC kẹ́ ẹ lè láǹfààní sí àwọn owó ìrànwọ́ tí ìjọba àpapọ̀ tí wọ́n ń fún àwọn onílé iṣẹ́ àti àwọn
ẹgbẹ́jẹgbẹ́ tí wọ́n bá ti forúkọ sílẹ̀. Ẹ bá iléeṣẹ́ Ideas Enterprise ẹ bá wọn sọ̀rọ̀, mo sì mọ̀ wípé ayọ̀ ni yóò padà já sí, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń bá wọn dòwò pọ̀ tí wọ́n ń gbéṣẹ́ fún wọn ò ní wọ́n kan sára tí wọ́n sì ń dúpẹ́ nígbẹ̀yìn. Ìdí abájọ ni pé wọn kì í fi iṣẹ́ wọn falẹ̀, àsìkò péréte òun náà ni ohun tí wọ́n bá bá yín ṣe òní yóò jáde, bóyá ìforúkọsílẹ̀ iléeṣẹ́ ni àbí ti NGO, ìyẹn non-governmental organization, tàbí ẹ̀yin fẹ́ ṣe NIN modification, wọ́n ń ṣe níléeṣẹ́ Ideas Enterprise. Bákan náà bóyá ẹ̀yin fẹ́ máa gbé ọjà local goods ẹ fẹ́ máa gbé lọ sí orílẹ̀-èdè míì, ẹ wá ń wá ọ̀nà àbáyọ, ẹ fẹ́ gba ìwé ẹ̀rí tí ẹ fi lè mọ láǹfààní láti máa gbé ọjà lọ sí ilẹ̀ òkèrè, ìyẹn export license, iléeṣẹ́ Ideas Enterprise wọ́n bá yín ṣe lọ́nà ìrọ̀rùn láì ní fi àsìkò ṣòfò. Bákan náà iléeṣẹ́ Ideas Enterprise wọ́n bá ní gba international passport ní àárín àsìkò péréte láì ní fi àsìkò ṣòfò tí kò sì ní ná yín ní wàhálà kankan. Nítorí wá jẹ́ kó rọrùn ni wípé kò síbi tẹ́ ẹ̀ ti lè bá wọn dòwò pọ̀. Ìlú wo lẹ̀yin wà, orílẹ̀-èdè wo lẹ̀yin wà, ẹ̀yin ẹ kàn pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀, kẹ́ ẹ ṣàlàyé ohun tẹ́ ẹ bá fẹ́ fún wọn. Mo sì fọwọ́ sọ̀yà wípé ìrọ̀rùn òní yóò bá dé. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 09037690638. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 09037690638. Òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ideas Enterprise. Ẹ pè wọ́n lónìí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Ideas Enterprise ní ẹ̀kan sí o, registration ilé iṣẹ́ àti mọ́tò báwo lẹ ṣe fẹ́ sí owó. Ideas Enterprise àwọn ní bàbá. Ideas Enterprise ilé-iṣẹ́ tó láàmìlaka tó ta kànmọ́lẹ̀ káàkiri àgbáyé. Ideas Enterprise ilé-iṣẹ́ tó mójúlẹ̀jà nípa bá a ṣe bá ní forúkọ ilé-iṣẹ́ ẹni sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC àti SMEDA Small and Medium Scale Enterprise láàrin àsìkò péréte bíbánigba tax identification number TIN láì múnira lọ́wọ́. Iléeṣẹ́ Ideas Enterprise tó ń bá ní gba ìwé ìrìnnà international passport láàrin àsìkò péréte láìsí làálàá. Gbogbo ohun tó jẹmọ́ online services ni wọ́n ń ṣe lọ́dọ̀ wọn. Ìrírí àti ẹ̀kọ́ tí wọ́n ní níṣẹ́ wọn fi rọrùn gbà. Gbogbo àwọn tí wọ́n bá wọn dòwò pọ̀ ni wọ́n ń kan sáárá. Nítorí owó wọn ò gara, wọn kì í fi àsìkò ṣòfò. Ìrọ̀rùn níṣẹ́ wọn. Níléeṣẹ́ Ideas Enterprise gbogbo bilọ́jà wọn dé lórí ẹ̀rọ ayélujára Facebook Ideas Enterprise, TikTok Ideas Enterprise, Instagram Ideas Enterprise. Ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lójú òpó WhatsApp 0903-769-0638 lẹ́ẹ̀kan sí 0903-769-0638. Ideas Enterprise iṣẹ́ wọn fi ni lọ́kàn balẹ̀.